pé ẹ̀yin ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri àgbáńlá ayé ẹ mà kú àsìkò yìí o. àdúrà yín ó gbà, ẹ ní tẹ́ní tìkà, ìkà ò ní tẹ́ní tì yín. ọmọ inú ọká ní ṣekú pọká o, ọmọ yín ò ní ṣekú pa yín o. ẹ ní rógun alákòóbá o lágbára Ọlọ́run. ààbò Ọlọ́run yóò máa wà pẹ̀lú ẹnu kọ̀ọ̀kan wa. èmi ọmọ yìí náà ni o, Lukman ọmọ Àyádáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. 08032983298. kí la fẹ́ fà sọ̀rọ̀ lé lórí? ìyá, oríṣiríṣi ìyá ní ń bẹ láyé. irú ìyá wo ni ìyá tiẹ̀? ìyá wo ni ìyá rẹ̀? ọgbọ́dọ̀ dá ìyá rẹ̀ mọ̀. ta ni ìyá rẹ̀? irú ìyá wo ni ìyá tiẹ̀? ìwọ tó ń gbọ́ ẹ̀ náà ni mò ń bá wí. ìwọ tó wà nù mọ́tò mò ń bá wí. ìwọ tó jókòó pálúgọ́ mò ń bá wí. ọkọ jẹ́yàwó rí ọgbọ́, ìyàwó jọkọ̀ rí ọgbọ́. ẹ̀yin ọmọ ẹja àwọn òbí yín ọgbọ́, wọn lè kọ́gbọ́n bẹ̀. ìyá alárùká ni ìyá rẹ̀ ni. ìyá ara mi ni mo mọ̀ ń wọ̀n mọ́tọ́mọ́, sóun ni ìyá rẹ̀ ni. abiyamọ gidi ni ìyá rẹ̀ ni àbí abiyamọ ọ̀dájú? irú ìyá wo ni ìyá tiẹ̀? wá gbọ́kọ̀ kọ́gbọ́n o. ìyá kan bẹ, ó bí ọmọ 3, ọkùnrin 2, obìnrin 1. obìnrin yìí àárín ló wà, tí í jẹ́ pé òun lẹ́lẹ́ẹ̀kejì. ǹjẹ́ ń gbọ́ mi yé ké báyìí? tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta rí ṣe o, wọ́n lówó, ṣùgbọ́n kò sí èyí tó lè sọ pé àwọn ọkùnrin ò lè sọ pé ìyàwó mi nìí, èyí obìnrin gan ò lè sọ pé ọkọ mi nìí. owó ń bẹ, góòlù wà, mọ́tò wà. ìyá abúrò ní gbogbo wa láyé. gbogbo ẹni bá wà nù dé báyìí Ọlọ́run máa tú yín sílẹ̀. ẹ gbádùn mi. èyí tó wá jẹ́ ọmọbìnrin yìí, Ọlọ́run kẹjà wọn yòókù ọkùnrin lọ. àwọn ọkùnrin gbogbo owó tí wọ́n ní fàájì ni wọ́n máa fi ṣe káàkiri. wọn ò lè sọ pé pàtó ìyàwó àwọn rèé. obìnrin kò sọ pé òun lóyún fún wọn rí. èyí tó sì jóbìnrin kò lè tọ́ka sí pé ọkọ mi nìí. ẹ gbádùn mi. ẹ wá gbọ́ o. arábìnrin yìí ní ilé iṣẹ́, ì máa ṣàánú púpọ̀, a máa ṣàánú púpọ̀. pàápàá ẹni tó tiẹ̀ jẹ́ dírẹ́fà rẹ̀, ì máa ń tọ́jú ẹ̀. bí dírẹ́fà bá bímọ, òun ní ọba kó owó oṣù kó àwọn rẹ̀ yóò fún, yóò ra oúnjẹ ilé, yóò ra aṣọ fún, kò jẹ́ ọmọ nira. pé bí tó bá da èṣù a máa fẹ́ bẹ́ẹ̀ wọ̀, èṣù ò ní wọnú ayé ẹnì kọ̀ọ̀kan wa tẹ́ ń gbọ́ mi o. wọ́n ti jọ wà pẹ̀lú ara wọn ọjọ́ ti pẹ́. ẹni ọjọ́ dírẹ́fà yìí ti kọ́lé lára wúmà yìí, ó ti rí ṣe dáadáa lára ẹ̀, ṣùgbọ́n òun ní ò lè fi í lẹ̀. wúmà yìí a máa tráfù gan. ó wá dé láti ìlú òyìnbó lọ́jọ́ kan. nínú àwọn òṣìṣẹ́ rẹ̀, àwọn kan ṣe ohun tí ò dáa, ó lóun ọ̀sáàkì gbogbo wọn. èyí tó jẹ́ dírẹ́fà náà, òun náà hùwà tí ò dáa. ó sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ìbànújẹ́ burúkú ló sọ sí. ẹ mọ̀ pé oore ọwọ́ èèyàn ẹ̀dá ò lè ṣe kó má ṣàkọ. gbogbo oore tó ti ṣe fún, ó fi bú ọkùnrin yìí. omi bọ́ lójú arákùnrin yìí. ọkùnrin náà wá dá èdè padà nígbà jẹ́ pé Ọlọ́run fẹ́ tú obìnrin yìí kúrò nínú ìdè ni. àṣẹ gbogbo ìgbà tí arábìnrin yìí bá ti travel, ọkùnrin yìí máa sọra rẹ̀ sínú àwẹ̀ àtàdúrà. àsìkò ìgbà yìí ni máa rí bí ṣàdúrà dáadáa. arákùnrin yìí a máa ṣàdúrà dáadáa, tí sì máa jáde dáadáa. ǹjẹ́ mọ̀ pé lórí ọ̀gá rẹ̀ ló tún pọ̀jù tí máa jáde rí pé àdúgbò wọn láàánú òun yìí ṣe kò gbọ́dọ̀ ṣubú, ogun ò gbọ́dọ̀ gbé ṣubú. gbogbo ohun tó yẹ kó ṣe lọmọbìnrin lọmọ dráìvà yìí wọ́n máa bá ṣe. yóò ṣàdúrà, yóò ṣe sàárà, gbogbo oríṣiríṣi yóò máa bá ṣe. tó ẹ̀yin kọ́ yìí, Ọlọ́run lajú òun kó máa lọ. àti ọmọkùnrin dráìvà yìí ó ti gbé ìgbésẹ̀ kan rí lórí ọ̀gá rẹ̀. òun ti wà pẹ̀lú ọ̀gá yìí kí sọ̀rọ̀ ọdún 10. òun ò gbọ́ pé
ọkọ wọn nìyí rí òun ò sì gbọ́ pé ẹnìkan propose wọn pé tó ẹjọ́ kan wedding òde sí ní aṣọ ń bẹ góòlù wà ọkọ̀ wà kò sí kókó ẹnìkan tó lè náwó sí. ọwọ́ ajáde lórí ọ̀rọ̀ ọ̀gá yìí tó ti pẹ́ kì í sọ̀nà kan kì í sọ̀nà méjì. kí ni ń ṣe ọ̀gá mi yìí ṣé ó ṣoògùn owó ni tó fi jẹ́ pé kọ̀ lọ́kọ kò bímọ wọ́n ní ó ṣoògùn owó. ìyá rẹ̀ ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ ayé àwọn ọmọ rẹ̀ ó ń lọ́nà wo. wọ́n ní èyí kankan nú àwọn ọmọ rẹ̀ wọn ò gbọ́dọ̀ ìyá wọn ò gbọ́dọ̀ fojú kọ́ ọmọ wọn. tí ìyá yìí bá ti fojú kọ́ ọmọ wọn ìyá yìí ó sàárẹ̀ yóò kù. ìdí nìyẹn tí òfin jẹ́ kéyìí obìnrin ọlọ́kọ kò sì jáwọn tó jẹ́ ọkùnrin náà kó mórí ìyàwó fẹ́. wọ́n ní tọ́ba lè sọ fún ọ̀gá rẹ̀ ọ̀gá òun èé jáde kìí ṣe kọ̀ọ̀kan èyí ṣọ́ọ̀ṣì ọ̀hún náà kò fi bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ ọ̀hún lónìí sẹ́mínà lónìí kìnnì kan lọ́la bí ṣe máa ń lọ nìyẹn tọ́. níjọ́ tí ọ̀gá sọ̀rọ̀ sí i náà lòun náà wá tún kẹ̀kẹ́ pé ọ̀rẹ́ ẹni tá à ń torí ẹ ṣe kínní tó tún fi pọ́ para ẹni tá à ń torí ẹ já títún lọ sórí ẹ àwa náà ti gbìyànjú bọ́bá tiẹ̀ jẹ́ pé náwó fún wa lóòótọ́ àbáwa náà ti gbìyànjú lórí ọ̀rọ̀ ayé yín lọ́nà wo ìwọ lówó òun ò lówó lọ́wọ́ ṣùgbọ́n òun jáde lórí ọ̀rọ̀ ara yín jáde kí ni ta lọ́rọ̀ ń jáde ìyá owó jẹun ìyá àlàáfíà jẹun òun ò ń jáde nǹkan kan ò ṣeun nǹkan kan kò sínú ayé òun èyí tí ń ṣe ọgbọ́n ojú èyí tó dé fúnra ìyá ẹ̀ ní bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ bàbá wù ọ gbọ́ bàbá wù ọ má gbọ́ bàbá léwu wọn lọ ìyá ẹ̀ ní bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀ òun ni òjò ọrọ́kọ ní sábà pọ́ùn ti sọ tiẹ̀ ọba ju kí ilẹ̀ ọba lọ. jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta fóònù tọ́ra ó ti gbà á lọ́wọ́ ẹ̀. ọmọkùnrin náà ti ra fóònù ọmọláńké fóònù kékeré mi tó fi ń pè kọ́ọ̀lù bá wọlé kọ́ọ̀lù ta lélẹ́yìí hello ẹ̀wọ̀n pọ́ùn náà kọ̀ sakọ díẹ̀ ń gbọ́ ẹ̀kọ́ kàn lábùkù kú mẹ́rin. òun màdámù ní kan kí ló ṣẹlẹ̀ ẹ̀ sáà ti lé akó mi sẹ́yìn ẹni tí èlò ẹ̀ fún ẹ máa ń lo ẹ̀ fún wo ẹjọ́ mo fẹ́ rí yín ṣé kò sí ṣe fẹ́ fọlọ́pàá mú wa ni ṣé wọ́n ní mo jí nǹkan ọ̀rọ̀ ẹjẹ́ àgbàgbé gbogbo ohun tó ti ṣẹlẹ̀ àní mo fẹ́ rí yín ẹjẹ́ àpàdé ní restaurant báyìí ọmọ àlọ́ ọkùnrin lọ wọ́n yìí ọba kúnlẹ̀ fún wọ̀ ọ́ ní ẹ má bínú gbogbo ohun tóun ṣe o gbogbo ọ̀rọ̀ tóun sọ òun ti gbàgbé òun sì ti kó jẹ́ o ṣùgbọ́n ẹ sọ pọ́ǹtì kan pé ìyá òun lọ́wọ́ ànídìí ọ̀rọ̀ òun kí lẹ rí ta ló sọ bẹ́ẹ̀ fún yín rí torí òun ro ọ̀rọ̀ yẹn láti jẹ́ ọjọ́ ẹ̀ sọ pásíbù sá òun wá padà dá ọ̀rọ̀ yẹn padà ẹ̀ pa bọ̀dá àwọn àgbà kò níyàwó òun tó ń wà láàrin òun gan ò rí kókó ọkọ kan tá a pè bákan ẹni tó sì jẹ́ ẹni tó tún tẹ̀lé wọn náà kò sí kókó àwọn níṣẹ́ lọ́wọ́ owó wà ẹ jọ̀ọ́ kí ni wọ́n pè ní solution ó ní solution ju pé ìyá yín ò gbọ́dọ̀ fojú kan ọmọ tẹ́ ẹ bá bí tó bá ti fojú kan ọmọ tẹ́ ẹ bá bí jẹ́ ẹni ìyá yín ó dùbúlẹ̀ àárẹ̀ lórí àárẹ̀ ẹni ìyá yín ó kù sí òun ò sì wá lẹ́nu tó ń fẹ́ wọ́n ní ẹ máa wọ́kọ náà ni òun ò wọ́kọ lọ́bì kan ó ní kí láyé ń bọ̀ lẹ́yìn wọ́kọ lọ ó lóun àwọ́kọ lọ́bì kan ó ní kó jọ̀ọ́ kó ṣe fífọ̀ kan fún un ó ní fífọ̀ wo ni kó wọlé àpòun náà ti ṣe dáadáa fún un rí ó ní sólè ṣe fífọ̀ ó lóun ó ṣe é ó ní kó búra ọmọkùnrin yìí búra ńgbà tí ọmọ tó fẹ́ sọ ọba ní kó máa lóòdù òun ìyẹn kọ́kọ́ kọ́ ọ bẹ́ẹ̀ gidigidi tó sunkún ó ní kó máa lóòdù òun sẹ́ẹ̀ ta lòun fẹ́ lọ bá àwọn èèyàn ò lè tọ́sí òun torí pé owó wà lọ́wọ́ òun ẹ̀rù ọ̀ máa bà wọ́n ó ní kó máa lóòdù òun òun tẹ́ fẹ́ lábọ̀ òun ò lówó òun fọ̀rọ̀ owó lẹ̀ kọ́ wá gbọ́ òun mọ̀ travel ìyàwó òun àtàwọn fọ̀rọ̀ wọn lẹ̀ òun yí owó kalẹ̀ òun sì ṣọ́ọ̀pù fún ìyàwó rẹ̀ kó tó lọ arábìnrin bá gba ṣọ́ọ̀pù ńlá fún ìyàwó dráìbà rẹ̀ ọ̀rọ̀ ọjà sí nígbà
ó wá yí owó sákàǹtì ó sì ṣe páálí fún dráìvà rẹ̀ nìyẹn. bàbá sọ fún mọ́mì rẹ̀ lé mọ́mì àwọn ní àwọn kọ́ọ̀sì kan táwọn tó fẹ́ ṣe ní abroad so òun sì gbọ́dọ̀ tètè lọ yanjú ẹ̀ by mọ́tẹ́ndì òun ó dé bárábìnrin yìí ṣe lọ òun àti dráìvà rẹ̀ rèé arábìnrin yìí máa lóyún ọmọ máa lóyún ṣé a mọ̀ pé ìkà ara máa fún ìkà púpọ̀ ìgbà tó ti lóyún yìí ara máa fúyà yìí ìyá yìí ọ máa pè é kí ló ń ṣe ń bi tọ́ wa àwọn lérò pé táwọn tètè parí nígbà àwọn tún parí wọ́n tún ní mi ká tún ṣe mí ká tún kíní yẹn ló ń gba táìmù táwọn ọ̀bá dẹ̀ ṣe wọ́n máa kó báwọn ok ara ti ní ìyá yìí díẹ̀díẹ̀ ngbọ ọmọkùnrin tọmọbìnrin yìí bímọ ó tún fòṣù mẹ́ta lé ngbọ wá ya ọbadé wá sí Nàìjíríà kọjọ ọmọkùnrin yẹn ọba wọnú ilé àwọn èèyàn wá pàdé àwọn gbọrọ ọmọdáwọn ẹ kó ewu ẹsẹ mọ ó gbé ọmọ yìí wọnú ilé mọ́mí ẹ dìde lórí bẹ́ẹ̀dì tó wà ta ló ní ọmọ mọ́mí mi ọmọ tí mo fi inú mi bí ni ìyá yẹn ọ̀tẹ́wọ́ gba ọmọ yẹn lọ́wọ́ rẹ̀ kódà kò kí kú ewu pípadà lọ sí ìyá yẹn ń padà lọ báyìí ìyá yẹn ṣubú lẹ́nu ọ̀nà orí ara yẹn ni ìyá yẹn wà o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lásìkò yìí o ọlọ́run ò ní kánjú pa ọ̀tá yín o ọlọ́run ọba yín so mi màálù tí ń retí ọ̀bẹ ni ìyá yìí ráre ọ̀ráre ó retí ikú ò tètè pa ọ̀ráre ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ìgbà tó kú 9 minutes tí ìyá yìí ó kù ìyá yìí má ka ó ní kí gbogbo àwọn ọmọ òun ó foríjì òun ó ní wọn ó foríjì òun òun rò pé tóun bá ṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kó wọn ráyé gbé ni ẹ̀yin ọmọ yìí ẹ foríjì òun o bí ìyá yìí ṣe dákẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ló wà lórí ìṣó ló wà lórí ìdè tí ọmọ yìí pé ìyá òun tó ń kọ́rọ̀ ayé òun lé lọ́wọ́ òun náà ní ń ba ayé òun jẹ́ ìyá tó finú rẹ̀ ṣoyún tó bí ọmọ sáyé ọ̀pọ̀lọpọ̀ ìyá ló ti bà tọmọ rẹ̀ jẹ́ yóò sì máa pọ̀ òun náà òun àlàkẹ́là kóńkò kò sólúwẹ̀ tó lè gba ọmọ òun lọ́wọ́ òun àrà tó òun lòun lè fi dá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o gbogbo bí ayé dè yín mọ́ kẹ́ bẹ̀rẹ̀ sí ni máa tú báyìí iná ọ̀run kọ́ bẹ̀rẹ̀ sí ni máa yalù wọ́n ìsọkùnrin ní ìsobìnrin tá a bá ti bí tá a lóyún rẹ̀ sínú tó jáde látara àyẹ́ ẹ̀ gbogbo wọn bá ṣe kọ́ máa dàlù wọ́n lórí lẹ́ẹ̀kan sọ orúkọ mi ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀sìn lẹ́lòmíì gbé lórí ní òjò fura bí ogun ti ń jà ogun ẹ̀jẹ̀ ń bẹ ogun abínibí ń bẹ ogun ìyá ń bẹ ogun alárùkà ń bẹ ogun oríṣiríṣi ogun ní ń bẹ nú ayé ẹ jẹ́ ká máa fura a kì í máa rìn lọ lásán tó bá rìn lọ máa rà rìn wẹ̀yìn tó bá rìn lọ máa rà rìn wẹ̀gbẹ́ ọ̀tún tó bá rìn lọ máa rà rìn wẹ̀gbẹ́ òsì kó máa kíyèsára a máa ṣe check up bá a ti máa ṣe check up ní hospital bẹ́ẹ̀ náà la máa ṣe check up spiritual pé kí ni ń ṣẹlẹ̀ ibi tó bá ń lò sí a kì í dákẹ́ ẹnu ọlọ́run yóò gbàdúrà gbogbo wa o ìdí ayé ò ní mú wa o ìdí ayé ò ní mú wa o láì bá àwọn ẹ̀fẹ́ béèrè sórí ọ̀rọ̀ ara yín má ìpẹ́ torí ipò ti lówó máa ṣe check up ọlọ́run yóò máa gbàdúrà wa akímọ̀ ẹ̀fẹ́ béèrè sórí ọ̀rọ̀ ara yín abẹ́ ń wá ìtọ́jú lórí àrùn ara kan tẹ́ fẹ́ ká bá yín tọ́jú àrùn ara ẹ kàn sí wa tá a bá mọ̀ nípa rẹ̀ á ṣàlàyé fún yín tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group 080-3298-3298 ẹni tún wí 080-3298-3298 tẹ́ bá fẹ́ join wa lórí Facebook ẹ lọ search fún Life Spiritual Solution 080-3298-3298 nọ́mbà yẹn náà wà wájú rẹ̀ Life Spiritual Solution 080-3298-3298 tàbí kẹ́ search fún Home Spiritual Solution 080-3298-3298 ẹ̀yin ẹ̀ tẹ́sí kẹ́ gbé lọ́ndà group yóò gbé wa ṣètò gbọ́ báyìí orúkọ mi ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àdúrà yẹn gbà ó a kì í bá àwọn ẹ lè fẹ́ bá mi sọ̀rọ̀ jẹ́jẹ́ lórí WhatsApp á dà yín lóhùn ìṣẹ̀dá gbogbo wa kò ní gbàbọ̀dẹ̀ ayé ò ní so wá mọ́lẹ̀ bí ẹ̀ràn so lágbára Ọlọ́run o
ire kàbìtì a kì í bá wa mọ̀ gbogbo ìwọ tó bá gba mẹ́sẹ̀gì wọn fọlọ́wọ́n bá bẹ̀ ọ́ má dáa gbọ́ tó bá dáa gbọ́ ẹ̀sẹ̀ ni ìwọ náà ṣíà rẹ̀ fún gbogbo èèyàn wọ́n jàǹfààní lórí ẹ̀ wọ́n ṣàdúrà fún ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òfurá ní ọmọ bí ogún tí ń jà ó ti ṣàdúrà ó ti gbààwẹ̀ láì mọ̀ pé ẹni tí ń ṣe náà lójókòó tí ti ń rojú ayé rẹ̀ fún àní fọ̀rọ̀ wà lọ́ka o ire kàbìtì. Àwọn onísàbọ̀rọ̀ fún ní òjò yùn náà ìyá ni.